With Instagram. Then I have to link it. You can say pé gbogbo ọrùn mi ti yọ. Ṣé kìí ṣe pé òbò ti báyé mi jẹ́ báyìí? Mo dẹ̀ sure wípé public ló gbé ti Facebook yìí sí. Ṣé kìí ṣe pé òbò ti báyé mi jẹ́? Àwọn máa ní ìdíkọ́ lọ ṣẹ́ẹ̀kì ẹ̀. Ẹ̀yin tẹ́ wà ní comment section. Ṣé kìí ṣe pé òbò ti báyé mi jẹ́ báyìí? Àbí kílẹ̀ rò bó ṣe mí? Ẹ rí pé gbogbo ọrùn mi ti yọ gan. Ẹ rí pé gbogbo ọrùn mi ti yọ. Ṣé iṣẹ́ ti ń lọ? Ẹ já mi tán. Ṣé kìí ṣe pé òbò ti báyé mi jẹ́? Yes. Good afternoon. Good afternoon, this is Jeremy. This is Adelano Adekunle Solomon, aka Talo Fekubaba Gbawan before, but now King Solomon for the whole universe. The only man that knows the secret of Oko and Obo, the only man that can talk truth to anybody and nothing will happen. If anything happen, anything will spoil, anything spoil, there will not be solution. Your fourth generation will suffer for it. Double tap your screen and share the live because we want to talk something tangible this afternoon because of according to the Karika Papaya of Encyclopedia Britannica. Seri Enyomo Yoruba. Walai talai, small be lie, Robina Wanana kana hamdum ramo to lie wa barakatu. Ilé ìkéyìí nínú yín tí ò bá padà kó mú ọ̀rọ̀ Ifá ní ọ̀kúnkúndùn ó máa ní problem díẹ̀. Ó ní àwọn kọ̀kọ́ tó ṣẹlẹ̀ níjọ ọmọlúwàbí. Nǹkan tó ṣẹlẹ̀ yẹn mo fẹ́ fi kọ́ àwọn ènìyàn lẹ́kọ̀ọ́. Bọ̀kọ́ tó dì pé mo fẹ́ fi kọ́ ẹ̀yin èèyàn lẹ́kọ̀ọ́ yẹn. Mo máa kọ́ bèrè question kan lọ́wọ́ ẹ̀yin ènìyàn náà. Bí a kí ni yẹn possible bí a kò possible. Máa wá bèrè lọ́wọ́ èèyàn mẹ́ta. Ẹ̀yin tẹ́ bá wà ní Facebook, tẹ́ wà ní Instagram. Tẹ́ bá fẹ́ wá sókè, tẹ́ bá fẹ́ wá dáhùn sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ẹ lè pè sórí WhatsApp number mi. 081 34 27 6756. Àbí kẹ́ wá sí YouTube. Kẹ́ wá tẹ líǹkì tó wà ní under Ọba Solomon Àgbáyé wọn nìyí. Ó máa gbé yín wá sókè, á lè gbé yín wọlé. Ọ̀nà mẹ́ta tẹ́ lè gbà wọlé nìyẹn o. Ní kẹ́ pè sórí WhatsApp number mi 081 34 27 6756. Àbí kẹ́ wá sí orí YouTube. Ní Facebook tó wà yẹn wà rí líǹkì kan bẹ̀. Ó máa gbé wá sórí YouTube mi. Àwa send request láti bẹ̀ máa gbé wá sókè.
so ọ̀nà tẹ́lẹ̀ gbà wọlé ni àbí kẹ́ pè sórí WhatsApp number mi 08134276756 so question ti fẹ́ bèrè lélẹ̀ ẹ má bínú so possible kí ẹnìkan máa rùn lójú ẹnìkan kó má dẹ̀rùn lójú gbogbo ayé kó má from example nsì kéèyàn márùn wà níbì kan kí ẹnìkan kó wá máa rùn lójú ẹnìkan báwo mo ṣe lè sọ àwa márùn wà níbì kan ẹnìkan wá sọ pé lágbájá ń rùn kí àwọn tó kù kan sọ pé kò rùn so possible àti pé kí nìkan tó lè fà á ta ló pariwo ìkórìíra yìí ṣé ìkórìíra náà ń pè yẹn sá I don't understand torí kí ni ẹ ṣẹlẹ̀ níjọmọlúwàbí ní last 2 weeks so mo wá sọ pé kí n fi kọ́ yín lẹ́kọ̀ọ́ wípé àwọn nǹkan kan wà nínú ayé yìí tí o bá wádìí ẹ ò ní rí o gbọ́dọ̀ wádìí ẹ o dẹ̀ lè fi pásítọ̀ wádìí ẹ o lè fi àfáà wádìí ẹ àfi tó bá lọ da ifá so ó ní kankan tí fẹ́ fàyọ nínú ọ̀rọ̀ yẹn ìyẹn mo fi wá mọ̀ wípé ayé yìí kan tó wá pé gba ayé yìí gan pé 1 billion so now kí ni nǹkan tó lè farò kan bẹ́ẹ̀ yẹn what can cause it mo fẹ́ máa kan bẹ́ẹ̀ kí ni ẹ̀yin mọ̀ wípé ó lè fà jọ tọ́ Ọlọ́run o ìwọ tó bá pè this time around tí o bá sọ̀rọ̀ lórí nǹkan tó mo sọ yìí tó bá sọ pé hello mo need help ẹ pè mí ní ọjọ́ yẹn pé kí send account number máa ní kí Ṣàngó bu ìfọ́jú lù ẹ́ program tí mo ń ṣe nísìn ní kò face tí bá ti ń ṣe program ọ̀la lẹ́yìn tí mo ti ṣe give away ní ká máa sọ yẹn sí mi létí nǹkan tí mo ń ṣe nísìn kí ló lè fà á tí irú kan bẹ́ẹ̀ fi lè wáyé tí ènìyàn kan tó máa rùn lójú ẹnìkan tí kò dẹ̀ ní rùn lójú àwọn ènìyàn tó kù why irú kí ló lè farúkọ bẹ́ẹ̀ kéèyàn méjì kò sọ̀rọ̀ lé lórí péré kí ìṣẹ̀ṣẹ̀ wá sọ ọkọ tó ṣẹlẹ̀ gangan fún ẹ̀yin ènìyàn. Kí ìṣẹ̀ṣẹ̀ wá sọ ọkọ tó ṣẹlẹ̀ gangan fún ẹ̀yin ènìyàn. So ẹ̀yin tẹ́ bá fẹ́ wọlé ní YouTube ní Facebook ẹ máa rí líǹkì kan ní under Ọba Solomon Àgbáyé wọn ni kẹ́ click ẹ̀ ó máa gbé yín wá sí ọ̀dọ̀ mi bí. I have an answer. Oya, time is going. Hello. Ẹ káàsán sá. Ẹ káàbọ̀ sá àlàáfíà ni. A dúpẹ́ sá. So kí ló lè farò kan bẹ́ẹ̀ yẹn? Hello. Hello, mo gbọ́ yín. Kí ló lè fa irú kan bẹ́ẹ̀ yẹn? Ṣé ẹ gbọ́ òkúta sọ látàrí ọ̀rọ̀ àbí ẹ̀kọ́ jálù? Mo gbọ́. So kí ló lè farò kan bẹ́ẹ̀ yẹn? Èmi wò pé ìkórìíra èèyàn lè farú nǹkan bẹ́ẹ̀ yẹn. Ìkórìíra lè fa pé kí ẹnìkan kéèyàn márùn wà níbì kan kí ẹnìkan máa rùn kí ẹnìyẹn máa rùn lójú ẹnìkan. Ṣé ẹnìyẹn sọ síta pé ẹni báyìí báyìí ń rùn lójú àwọn márùn yẹn sà? Yes. Ẹnìyẹn nìkan ló sọ wípé ẹnìyẹn rùn àwọn mẹ́rin tó kù wọ́n ní kò rùn òun kẹ́ sọ pé ó rùn all the time tó bá ti rí ẹnìyẹn ló máa sọ pé ó rùn. Bóyá ó tún fẹ́ fi wá ìjà. Bóyá àtẹnìyẹn ní gbólóhùn asọ tẹ́lẹ̀ tó fẹ́ fi wá ìjà. Okay, thank you very much. Ẹ ṣé. Yeah. Ó kún èèyàn méjì péré tó máa dá sí àmọ́ ẹsẹ̀ wá sọ ọ̀kan tí mo rí gangan nǹkan tó fa ọ̀rọ̀ yìí jáde. ẹjọ́ ìwọ tó bá mọ̀ pé òrò fẹ́ra dátà jọ má send request síbí yìí o. ìwọ tó bá mọ̀ pé òrò fẹ́ra dátà má send request síbí o. Hello Mr. Michael. Ọba ẹ káàsán. Kí ló lè farò kan bẹ́ẹ̀ sà? Bóyá àmì kórìíra ni. Kéèyàn mẹ́rin wà níbi kan kẹ́nìkan máa rùn kó máa rùn lójú ẹnìkan.
Èèyàn tó ń rùn yẹn wọ́n ti fi àmì sí lára ni àmì ìkórìíra. Kó a máa rùn lójú ẹnìkan yẹn. Bẹ́ẹ̀ ni. Kódà Ọlọ́run á gbà wá lọ́wọ́ ogun ayé o. Àmì o. À lu àlùyọ nínú ayé yìí. Ọmọ àjànàkú, àwọn àgbà awo. Kábíyèsí o. Bàbá àjànàkú tó mi gbó kìjokìji. Kábíyèsí o. Ẹ káàbọ̀ sàsí àlàáfíà lẹ́wà. A máa dúpẹ́ bàbá. Kí lẹ rí sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? Ẹ ń sọ pé kí èèyàn máa rùn. Èèyàn márùn-ún wà níbì kan. So ẹnìkan wá wọ̀ wọ́n láàárín. Ok. Ẹni tó wá wọ̀ wọ́n láàárín yẹn, ẹnìkan péré wá sọ pé ẹnìyẹn ń rùn. Àwọn mẹ́rin tó kù sọ pé kò rùn. Kí ló lè fárò kan bẹ́ẹ̀ yẹn? Yà jẹ́wọ̀n pé Ọlọ́run dá wa lóríṣiríṣi ẹ̀dá àkàndá lórúkálukú. Nílé ayé tá a wà yìí, 1, ogun máa ń fà á. 2, tí wọ́n bá bímọ tí wọ́n bá wẹ̀ dáadáa ó máa rùn. Okay. Kò míì pé bóyá àwọn tó kù yẹn kò míì pé bóyá wọn gbọ́ bẹ́ẹ̀ ẹlòmíín wà ó gbóòórùn ju kí ló dálẹ̀ lọ. Kò sẹ́ni tí ò ní body odor nílé ayé tá a wà kò sẹ́ni tí ò ní body odor. Oníkálùkù ló kàn take care ẹ̀. So tá a bá rí àwọn tó jókòó tẹ́nìkan wọlé like for example mo ní girlfriend kan mo ní àwọn ọmọ ẹlẹ́bí 5 kan so bí àwọn kan bá wọlé wá wọn kì í sọ pé kankan rùn bẹ́ẹ̀ mo á ní this particular girl tó bá ti lè wọlé báyìí ó máa mú gbogbo tọ́lẹ̀tì ló máa fọ́ ló máa kó tó lè dípò wọ̀ kó tó lè dúró á ní inú ilé ìrùn mà ní inú ilé mi ìrùn tó ò ṣe èrè. To the extent sórí pé ó ka lára tí mi ò bá ti brush láàárọ̀ ó máa gbẹ́nu ó máa gbójú sáni àní kí ló ń ṣe alẹ́nu mìíràn ni nǹkan ń ṣèwọ ọmọ yìí o. So kò mí gbogbo gbà kò ń ṣe pé bóyá owó ayé ni gbogbo nǹkan gbà mí. Mo lọ́mọ kan tá a jọ jáde ní school ó ń rùn gidi everybody mọ̀ pé ó ń rùn torí ìyẹn birthmark náà máa ń pè àbímọ́ wà then spiritually a máa fi ń ṣèyàn tó ṣe pé ó máa rùn sáwọn èèyàn ní tọ́ pé wọ́n nílé dúró tí wọ́n máa fi ń báyàn jà so àwọn kọtigórì ọ̀nà tó pín sí nìyẹn. Okay sir, sir. So now ẹ jẹ́ ká gbọ́ ọ̀kan tó ṣẹlẹ̀ gangan lẹ́kùnrẹ́rẹ́. Nǹkan tó ṣẹlẹ̀ lélẹ́yìí ṣé rí ilé ayé tí ẹ wà yìí ẹ̀yin ọmọ Yorùbá a ò ní kí ẹ má ṣe ẹ̀sìn mùsùlùmí yín a ò ní kí ẹ má ṣe kìrìsìtẹ́nì yín ẹ má fọwọ́ rọ́ ìṣẹ̀ṣe sẹ́yìn mo bẹ̀ yín tó Ọlọ́run. Ìwọ tó bá ti fọwọ́ rọ́ ìṣẹ̀ṣe sẹ́yìn ìwọ ti sọ àpò ìyà kọ́rùn ìwọ ti sórí burúkú kọ́ ọrùn ìwọ ti ní problem ayé àtọ̀run. A ò ní kó lọ ṣẹbọ a ní kó lọ ṣe tutù o bọ̀ sórí ifá yẹn má fi ṣeré má fi bá anybody ṣeré. Arábìnrin kan ló lọ sí Ìjọmọlúàbí mo ti sọ pé mo máa fi ọ̀rọ̀ yìí mo máa fi ṣe ẹ̀kọ́ fún àwọn ènìyàn káwọn èèyàn náà lè kẹ́kọ̀ọ́ ńbẹ̀. Nígbà tí arábìnrin lọ sí Ìjọmọlúàbí ó ní òun àti ọkọ òun ti fẹ́ra more than 10 years. Ọkọ òun ò sọ pé òun rùn. Ó ní láti bí ọdún méjì wá. Ó ní tóun àti ọkọ bá ti wà nínú ilé ó ní ọkọ máa sọ pé òun rùn. Òun rùn kẹ̀. Ó lóun á lọ wẹ̀. Ó lọ́kọ máa sọ pé òun rùn. Òun á lọ brush ọkọ máa sọ pé òun rùn. Ó lóun wá lọ bisẹ́. Ó ní ìgbà tó máa dé ibi iṣẹ́
ó lóun wá sọ fún àwọn colleague òun tó ń jọ ṣiṣẹ́ pé ẹ má bínú o ṣé ẹ gbọ́ ẹni odò kọ́kọ́ lára òun ó ní wọ́n sọ pé wọn ò gbọ́ ó lóun sáì lọ sí àwọn ibi oríṣiríṣi wípé ṣé ń gbọ́ bọ́dí odò lára òun ó ní wọ́n sọ pé òun ò gbọ́ ó ní tó bá ètò délé lọ́kọ̀ọ́ máa sọ pé òun rùn ó ló bí wọ́n ṣe tẹsẹ̀ bọ́ láti gbà yẹn nìyẹn. ó ní bọ̀tì ìgbà tí mo wá ń ṣe program lórí internet tí mo ń sọ̀rọ̀ nípa àwọn àwùjọ ọmọlúwàbí something like that ó ní gbogbo kíni tẹ̀ ti ṣù. ó dà pé last week yẹn ó wá lọ sí ìjọ ọmọlúwàbí yẹn ó ní wọ́n wá da ifá fún òun ó ní ìgbà tó máa da ifá fún òun ó ní wọ́n sọ pé wọ́n ti fi àmì kan sí òun lára àmì tí wọ́n dẹ̀ fi sí òun lára yìí wọ́n ní kò gba ẹbọ kò dẹ̀ gba ètùtù wọ́n ní kó lọ ta àwọn àgbà mẹ́ta lọ́rẹ wọ́n ní nǹkan tí ẹbọ ẹgbà mọ́ nìyẹn ó lóun wá lọ ra kí náà ń pè kíní ṣé bùbá náà pè lace aṣọ lace ó lóun wá rà mẹ́ta ó lóun gbé kan fún ìyá ọkọ òun torí ó ti dàgbà ó lóun gbé kan fún ìyá arúgbó kan ládùúgbò ó lóun wá lọ gbé kan fún màmá ọ̀rẹ́ òun ó ní nígbà tó máa gbé aṣọ ìdí ọ̀dọ̀ ìyá ọkọ òun ó ní ìyá ọkọ wá sọ̀rọ̀ kan ó ní ìyá ọkọ wá sọ fóun wípé ta ló kọ ó lóun wá béèrè wípé how come kọ́ mi bí báwo mà ó lóun kò ta yín lọ́rẹ ni mà ó ní ìyá ọkọ yẹn wá sọ fóun wípé aṣọ tí ẹ gbé wá yìí wípé òun ò ní gbà lọ́wọ́ yín ó lóun ò ní gbà ní ọwọ́ arábìnrin yẹn ó ní ṣùgbọ́n ní ìgbà tó fẹ́ fẹ́ ọmọ òun kí lòun sọ fún ó lóun dáhùn máa lóhùn wípé ẹ sọ fún òun pé ọmọ òun kọ́ ò kì í ṣe ẹni tí ẹ lè fẹ́ wáyé tó ti wá sórí kokun tó fọ́mọ òun àwọn tọ́pìkì tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí lẹ́ni sì pọ̀ lórí ọ̀rọ̀ point ẹyọ kan yìí lórí ọ̀rọ̀ point ẹyọ kan tí mo sọ yìí kí ni tó fi fẹ́ ọmọ òun why do you marry my child ìyá mo nífẹ̀ẹ́ ọmọ yín ni mo nífẹ̀ẹ́ tọkàntọkàn ìkòkò bàbá ẹ̀ sásùn tó bá mọ̀ wípé o ò fẹ́ rùn mọ́ ó ní ó lámọ̀ òun ní direct o ó ní ìyá yẹn sọ fún òun pé òun gbọ́dọ̀ fi ọmọ òun sílẹ̀ ó ní ìṣẹ́gbẹ́ ọkàn tó ní mọ́ ni pé kó fi ọmọ òun sílẹ̀ pé ó kò gbọ́dọ̀ fẹ́ ọmọ òun lẹ́yìn tó ti bímọ méjì ó máa wá mú kan ní kó máa rùn lójú ọmọ òun for life àbí kó fi ọmọ òun sílẹ̀ ó máa ṣe kàn ó ní ìbẹ̀lẹ̀ ẹ̀rù ayé ti bá òun wípé ó lóun kàn fi ti gbọ́ ni wípé ayé wà ó lóun ò mọ nǹkan tó ń jẹ́ ayé ó lóun ò bìlífù nǹkan tó ń jẹ́ ayé so ibi tí mo wá ń fàyọ lílé yìí now irú ènìyàn báyìí nísìn tó bá lọ sọ́dọ̀ oníṣègùn tó bá lọ sí bá tó bá lọ sáwo wọ́n ní kó lọ mówó wá wọ́n máa ṣẹbọ fún wọ́n sì tutù fún wọ́n gbẹ́bọ wọ́n gbé àìjò wọ́n sì gbá wọ́n ṣàwo láì mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀ ò gbẹ́bọ kò gba ètùtù nǹkan tí ọ̀rọ̀ ẹ̀ gbà ní sí ni wípé kó fi ọkọ tó fẹ́ sílẹ̀ lẹ́yìn ọmọ méjì so now arábìnrin tá ń sọ yìí ń lọ sí ṣọ́ọ̀ṣì o pásítọ̀ ẹ̀ ò rí o nǹkan tó ń ṣe o irú arábìnrin ní ìsìnkú wá sọ wípé òun ti gbé ìgbàgbọ́ òfò kan sórí pé òun ò tọ́jú bọlé bó kàn ṣe máa spend owó dànù nìyẹn unnecessarily so now irú ẹ̀yin ènìyàn tẹ́ wá wà lórí íńtánẹ́ẹ̀tì báyìí irú àmọ̀ràn wo lẹ lè fún irú obìnrin yẹn
ṣé kó fi ọkọ yẹn sílẹ̀ ni kó má fẹ́ mọ́ àbí kó máa rùn lọ because ìyá yẹn ń sọ fún wípé láì jẹ́ pé ó fi ọmọ òun sílẹ̀ wípé bó ṣe máa rùn lọ nìyẹn. So irú àmọ̀ràn wo lẹ lè gba irú arábìnrin yẹn tó bá jẹ́ pé ẹ̀yin ní irú kan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ sí? What advice can you give that woman? Yeah. Lágbára o, what is the topic of discussion? À ń bọ̀ ká wá ṣàlàyé fún yín torí àwa lára yín ṣẹ́ pẹ́kẹ́pẹ́ dé. So fún àǹfààní ẹ̀yin tẹ́ wà ní YouTube, tẹ́ wà ní Instagram, tẹ́ wà ní Facebook, tẹ́ bá fẹ́ dá sí ọ̀rọ̀ yìí, ẹ máa rí líǹkì kan tí máa paste ń sìn, ẹ máa tẹ̀. Tẹ́ bá ti tẹ̀ líǹkì yẹn, àbí kẹ̀kẹ́ scroll lọ sókè, ẹ máa rí Ọba Solomon Àgbáyé. Tẹ́ bá ti tẹ̀ líǹkì yẹn, so ó máa gbé yín wá sí YouTube, ẹ máa send request, ẹ máa lè dáhùn sí. Tí ẹ bá dẹ̀ lè ṣe yẹn, lè pè sí orí nọ́mbà yìí 08134276756. Yes, but Ifá always have a solution to all problem. Ifá ti sọ solution for now. Ifá ní kó lọ ta àwọn àgbà mẹ́ta lọ́rẹ, ó dẹ̀ lọ ta wọn lọ́rẹ. So ní báyìí ó ti mọ àṣírí ogun tó jà wọn nísìn. So now ìyá ọkọ ẹ̀ dẹ̀ ń sọ fún yín pé láì jẹ́ kó fi ọmọ òun sílẹ̀ sẹ́ wípé kò lè bọ́ ńbẹ̀. Ó dẹ̀ dá mi lójú wípé kò sí tó bá yẹ tí àwọn awo bá fẹ́ gbé ètùtù lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ìyá ọkọ ẹ̀ máa kú. Ìjọmọlúwàbí kẹ̀ kò kí ń pa èèyàn, a dẹ̀ kí ń ṣèbàjẹ́. Ẹni tó bá ṣe àṣejù nìkan ni ẹni tó bá wá ṣe àṣejù nìkan ló lè para ẹ̀. Because I will not encourage aláwọ̀ ìjọmọlúwàbí kó lọ pa àyà oníyà. Yes, I will not encourage that because òun ló bí ọmọ ẹ̀. Àbí ìbí òun ló bí ọmọ ẹ̀. Ìwọ tó bá mọ̀ pé o ní data, I get one baby for you, ṣàpàná ló máa pa á. So ọ̀rọ̀ baby là ń sọ yìí. Ada. Hello, Tuzi Bill. Are you here? Don't say mistake wọlé ní kí yọ yín dànù. No, mi ò ṣe mistake wọlé o. Ó yá ṣe fẹ́ dáhùn sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ni. Bẹ́ẹ̀ni sà. Sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ni mà. Bẹ́ẹ̀ni sà. Okay, a gbọ́ yín. Tó bá yẹ pé ẹ̀yin advice wo lẹ máa fún arábìnrin yẹn. My phone has been here. Wọ́n ti dó ọpọlọ ẹ̀. Oríṣiríṣi ló ṣe. Rédèrèdè mi mọ́ni tí wá síbí. Ṣé o fẹ́ wá lẹ́bẹ̀ẹ́kẹ̀ síbí àbò fẹ́ dáhùn sọ̀rọ̀ tó wà lẹ́kì tó já ìdànù? Ọba mi ò ẹ káàsán sà. Sọ̀rọ̀ tó wà lẹ́kì tó fẹ́ dá. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí mo fẹ́ dá sí sà. Go on point. Ọba first of all, ẹ má bínú ṣé ó ti bímọ fún màá yẹn? Ó ti bímọ méjì fún ọkùnrin yẹn, ó ti bímọ méjì. The only thing tèmi máa suggest ni pé kó ṣe ètùtù ohun ayé fún ìyá yẹn. Kí ìyá yẹn ṣáà ti dàgbà, ó dẹ̀ ti lọ́mọ ọmọ, kí ìyá máa lọ, kó má fi ọkọ yẹn sílẹ̀. That is your advice, àbí? Bẹ́ẹ̀ni sà. Ìwọ ló máa bá ṣe ètùtù yẹn. Yẹ ká gbéyàn wọlé láti orí YouTube. Ẹ káàbọ̀ sálàáfíà lẹ́wà. Àwa nìyẹn o, ọba ńlá ẹ kú ètò. Ọmọ ìlú bo ni? Látàjàgbà, wọ́n bú mọ́dì látàjàgbà. Mo ti rí ojú yẹn. Ẹ káàbọ̀ sálàáfíà lẹ́wà. Àwa nìyẹn ẹ kú ètò Ọba Solomon. So kí lẹ fẹ́ dá sí ọ̀rọ̀ rẹ̀? Kí ni nǹkan tẹ́ fẹ́ bá a sọ lórí ọ̀rọ̀ yìí? Nǹkan tó ṣẹlẹ̀ kí arábìnrin yẹn kó fi ọkọ ẹ̀ sílẹ̀ kó lè máa gbádùn ayé ẹ̀. Nǹkan tó fẹ́ sọ. Ẹ̀yin ẹ ò lọ́wọ́ sí pé kó lọ ṣètùtù pé kí àyìn lè túbẹ̀. Wọ́n ti sọ pé àwọn ìjọ ọmọlúwàbí wọ́n ti sọ pé kò lẹ́bọ kò létùtù tó fẹ́ ṣe, but kó fi ọkọ ẹ̀ sílẹ̀ sódà tá a wá ọkọ míì síwájú.
Ọlọ́run á dẹ̀ fún sí. ẹ ṣe gan sir, God bless you. So àwọn tí YouTube sọ pé kó wá ọkọ mi síwájú kó lè Wálé Booster kí ló fẹ́ sọ sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ayé ẹni sùúrù ayé burú o. Ilé ayé yìí ni láti wo wèrè o. Hello Wálé Booster. yà ẹ̀ra mo rí ṣe rí gbogbo nǹkan tó kọ sẹ́nìkan nílé ayé yìí ẹ̀yìn ló kọ sẹ́lò ṣùgbọ́n nǹkan tí mo kàn rí níbẹ̀ ni pé nílé ayé tíyàn bá kọ́kọ́ ń gbélé ayé yìí mo máa ń sọ nǹkan fáwọn obìnrin ayé sìn kọ́kọ́ rí pé ìwọ fúnra rẹ̀ lè ṣe tó bá má rì ìwọ gan lè bo ẹnu ara ẹ̀ fúnra rẹ̀ téèyàn bá lè da ẹnu ara ẹ̀ bọ́ fúnra rẹ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó kò ní fi débi tẹ́ kó máa lọ para ẹ̀ ṣùgbọ́n advice tí mo ní sún woman ẹ̀ ni pé kò nídìí pé kíyà ẹ̀ lọ tó bá since tó jẹ́ pé wọ́n sọ fún pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ ọkọ ẹ̀ náà dẹ̀ mọ̀ pé ó ń rùn á dẹ̀ pé ọkọ mi o báyìí náà sọ pé ó ń ṣẹlẹ̀ ibi tí mo jáde sí eléyìí o wọ́n sọ pé nǹkan báyìí kí n lọ ṣe nǹkan mo dẹ̀ ṣe o ṣùgbọ́n bàtí mo wá ṣe tán báyìí sìn kó kàn pé jẹ́ ká lọ bá ìyá ẹ̀ ká bá ìyá ẹ̀ sọ̀rọ̀ tí ẹ ò bá ti lè sọ pé nǹkan báyìí lòun fẹ́ tóun fi fẹ́ kí n fẹ́ ẹ kò sí pírọ́blẹ́mù bẹ́ẹ̀ wá rẹ́ǹtì lé fún mi kàdéjọ́ máa wà lọ́tọ̀ọ̀tọ̀ ìjọ tó bá ti nídìí mi wàá máa bá mi ibi tó bá wà nǹkan tẹ́mi kọ́ níbẹ̀ ni kò nídìí pé wọ́n pààyà ẹ̀ pọ́n lọ́n ń ṣe ẹbọ kan wọ́n ń ṣe kínní ìyá ló bímọ ẹ̀ òun ló mọ nǹkan tó rí ó jẹ́ kí ọmọ yẹn lọ pé kí ìyàwó yẹn sọ fún ọkọ ẹ̀ kó lọ bá ìyá ẹ̀ pé kí ni nǹkan tó dé tí ò fi kẹ́ kóun fẹ́ yàwó tí ìyá yẹn ò bá dẹ̀ ti sọ fún tó bá dẹ̀ sọ fún nǹkan tó bá ti sọ kóbìnrin yẹn lọ kí ọkọ àtìyàwó yẹn kọjọ gbalé sí ọ̀tọ̀ọ̀tọ̀ sádùúgbò ọ̀tọ̀ọ̀tọ̀ kán dẹ̀ máa ríra wọn lẹ́kọ̀ọ̀kan nǹkan tèmi rẹ̀ ní bọ́ pé bóyá wọn lọ gbé wọn lọ́pàá yẹn kò ní ìtumọ̀ fún mi ẹ ṣe. Ó dáa ẹni kan máa gbé lọ́tọ̀ọ̀tọ̀ mò ń bọ̀ o ẹ jẹ́ kí n gbé kọ́ fún àǹfààní ẹ̀yin tí ẹ ò bá lè wá sókè 08134276756 08134276756. Hello sir, ọba àgbáyé wọn. Ṣé ọ̀rọ̀ tó wà nílẹ̀ lẹ fẹ́ dáhùn sí àbí ìrégbè lẹ fẹ́ wá wí bí? Sọ̀rọ̀ ìwé sọ ló ń fẹ́ dáhùn ọba àgbáyé. Kí ló ṣẹlẹ̀? Tó ti jọ ọmọlúwàbí òun bá pè é. Woman, Mr. Woman, get out. Tó ti jọ kí ni tí ń pẹ̀lú tó ti jọ ọmọlúwàbí ló bá pè à ń sọ̀rọ̀ gidi lọ́wọ́ tó fẹ́ pè tó ti jọ ọmọlúwàbí sí àwọn ìjọmọlúwàbí gbá ẹni tó bá wà ní comment section pé padà kọ́ bá dì ṣé lè máa sọ̀rọ̀ mi. ó yá ẹgbọ́n. tó nǹkan tí mo ń sọ náà ni pé kí obìnrin yẹn kó pe ọkọ ẹ̀ kó ṣàlàyé fọ́kọ ẹ̀ báyìí lòun ṣe rìn nǹkan tẹ́tẹ̀ sọ fún òun lílé òun dẹ̀ sọ fún òun dẹ̀ ṣe nǹkan tó ní kò ń ṣe ìyá yẹn dẹ̀ sọ pé òun ní kò máa fẹ́ ṣùgbọ́n èmi ò máa sọ fún mi yẹn pé àtọkọ yẹn kọjọ fìmọ̀ ṣọ̀kan pé kọ́ lọ máa gbé lọ́tọ̀ọ̀tọ̀ ládùúgbò ọ̀tọ̀ọ̀tọ̀. ẹni ẹ tún pè padà bóyá àwọn ìjọmọlúwàbí ti gbá wọn ó dà kó sọ pé tó ti ìjọmọlúwàbí lòun ṣe pè é sí. Bóyá ó fẹ́ béèrè nípa ìjọmọlúwàbí ni. ta ló lọ kàn bẹ́ẹ̀ ta ló lọ kàn bẹ́ẹ̀. Wálé Bùsà continue. tó kó sọ fún kó lọ gbé lọ́tọ̀ọ̀tọ̀ tó bá dẹ̀ wá di pé bóyá ọkàn yẹn lòun ò fẹ́ mọ́ kò sí nǹkan tó wà níbi pé kéèyàn kọra àwọn tó bá kọra wọn tẹ́mi bá wà ìrètí sì ń bẹ tó bá lọ kú bẹ̀ yẹn sìn ó kú gífà nìyẹn èèyàn gbọ́dọ̀ wò pé ẹ̀mí lójú kò sí nǹkan kan tó dàbí pé àwọn èèyàn ń fẹ́ra ẹlòmíì fọ ọkọ méjì ẹ̀mẹ́ta kò sí problem but kọjọ lọ gbé lọ́tọ̀ọ̀tọ̀ tí ọkọ yẹn bá gbà tọkọ yẹn bá dẹ̀ ní pé òun ò fẹ́ mọ́ kó filẹ̀ kó máa lọ títí ẹ̀ kó dẹ̀ máa sanwó skul kó máa tọ́jú àwọn ọmọ ẹ̀ níbi tó bá òun náà dẹ̀ lọ fẹ́ lómi. but Wálé Bùsà sí ẹnu ọ̀rọ̀ yìí dáadáa sá because sẹ́mọ̀ wípé anywhere tó bá lọ gbalé sí tó bá ti rí ọkùnrin sẹ́mọ̀ pé ọkùnrin sì máa rùn. ṣẹ́rí tí ọba ti mọ̀ pé pírọ́blẹ́mù yìí àtọ̀dọ̀ ìyá ẹ̀ ló ti wá bẹ́ẹ̀ náà ṣe máa ń kọ́ wa téèyàn bá ti mọ pírọ́blẹ́mù pé àtọ̀dọ̀ ìyá ẹ̀ ló ti wá tó dẹ̀ ti bá yẹ sọ̀rọ̀ tó ti mọ̀ pé kíní ìṣẹ̀lẹ̀ látọ̀dọ̀ ibìkan ló ti wá ó jẹ́ kó rí ẹ lé pé yàtọ̀ sí pé kò mọ̀ pa kíní yẹn rárá tó bá dẹ̀ jẹ́ pé ó rí pé sòun náà kọ́ fira wọn lẹ̀. ẹ sáré gbé kọ́ọ̀lù ẹ mọ́ bọ̀. hello.
látàbújá mi ti pè é jọba mi ìkálẹ̀ múra ẹ́ ọmọ bíbí gbótako múra ní ìkálẹ̀ ọmọ ìkálẹ̀ múra ẹ́. Kí lẹ sọ pé kó ṣẹlẹ̀, kí lẹ sọ pé ìjọmọlúwàbí ṣe fún yín? Ó ti tó ọjọ́ mẹ́ta ibi tí mẹ́sẹ̀gì àwọn awo ìjọmọlúwàbí. Kí náà ṣe? Mo ti pè látàmù kan à ń dífá mi à ń dẹ̀ yọ ètùtù mo ń ṣe ètùtù náà ni ṣùgbọ́n ti lọ bí ọjọ́ díẹ̀ ẹ̀yìn mo wá rí i pé ó sẹ́nu àyàn dáhùn. Ok. ọmọ ẹgbẹ́ tíráì mẹ́ lè pè ná mẹ́mí mo rí hàn. Hello, ẹni sùúrù. Nǹkan tẹ́ tíra sọ ni pé àwọn ìjọmọlúwàbí ṣiṣẹ́ fún yín àbí? Bẹ́ẹ̀ ni sà. So ìgbà tó wá ṣiṣẹ́ fún yín yẹn, ẹ wá ń pè wọ́n pé kẹ́lẹ̀ fi ẹ̀mí ìmọ̀ rẹ̀ hàn. Bẹ́ẹ̀ ni sà. Kí ló wá ṣẹlẹ̀ nígbà tẹ́ ń pè wọ́n? Ṣé ẹ̀rí wọn pè ní? Mo pè ná reply mo mẹ́sẹ̀gì reply mo pè ná pé kọ́ ọmọ bàbá mẹ́ pé ọba àgbáyé pé a lè bá mi júṣẹ́. Ok, kí lẹ fẹ́ ṣe fún wọn? Ṣé ẹ fẹ́ ra mọ́tò fún wọn ni àbẹ́ fẹ́ kọ́lé fún wọn? Ọba àgbáyé mo fẹ́ ṣe ohun kékeré ni mo dáa fẹ́ dúpẹ́ tí mo ṣe pé mo yà abara mọ́ rí jẹ gẹ́gẹ́ bí àdéhùn. Ṣé ẹ fẹ́ fún wọn lówó ìsìn ni Mr. Man? Time is going. Mo fẹ́ fúnra ní 500,000 ní tí a lè bá mi sẹ́ǹdì account number owó ìjọmọlúwàbí bàbá jọ máa bínú. Hold on, ẹ fẹ́ fún wọn ní 500,000. Bẹ́ẹ̀ ni sà. Èló lẹ máa fún èmi? Ọba àgbáyé àjọ àti bá mi mú yíjú sẹ́ àná awo ìjọmọlúwàbí yẹn tí ń special níbà mi. That is the problem tí ẹ̀yin èèyàn wọ̀nyí ní. So tèmi ò bá mú ìjọmọlúwàbí wá, báwo ló ti fẹ́ mú ìjọmọlúwàbí? Ta ló yẹ kẹ́ kọ́kọ́ ta lọ́rẹ ní ìjọmọlúwàbí àtèmi? Lóòótọ́ àwọn ló ṣe ìṣẹ́gun fún yín. Ṣé tẹ bá fẹ́ ta wọ́n lọ́rẹ bẹ́ẹ̀ kì í ṣe tèmi ló yẹ kọ́kọ́ síwájú, kì í ṣe ìṣàkọọ́lẹ̀ tèmi ló yẹ kọ́kọ́ síwájú? Báàlẹ̀ máa sọ pé òkè kọ́kọ́ fowó jíṣẹ́ fún wọn náà kémi máa lanu sátẹ́gùn àbí? Máa bínú ọba àgbáyé. Èló lẹ fẹ́ fi sí owó yẹn Mr. Man? Gbogbo ilé tẹ́sọ̀ ẹ̀ mi ò ní fowó yẹn jíṣẹ́ o. Ọba àgbáyé. Reality mo sọ yẹn. Ọmọ mọ̀ pé olóòótọ́ èèyàn wúra ẹ́. Mi ò sọ pé mi ò kí ń so lóòótọ́. Èló lẹ fẹ́ fi lé lórí? Èló lẹ máa mú lé fún tọ̀dọ̀ mi? That is all. Ọba àgbáyé ìjọba mi máa mú 100,000 lé dẹ́ bá mi manage yẹn dẹ́ mú 500,000 àwọn awo ìjọmọlúwàbí. Now you are talk ìyẹn náà ó ti wà okay. Ṣé kí n máa pa account number ń sin ní wait and get? Ọ̀tá pé bàbá. 30. Okay. 400. 31. 258 First Bank. 258 First Bank. Adélànà Adékúnlé lè máa rí lórí ẹ̀. Bẹ́ẹ̀ ni máa ṣe bẹ̀rẹ̀ kíákíá yìí àwọn gbòòrò mi ọba àgbáyé. Ok. Abigail, come. Give me this my small phone. Mẹ̀sẹ̀ lọ́wọ́ ọba mi jọ. Ẹ fún àwọn awo ìjọmọlúwàbí lówó ẹ fẹ́ mi lówó. Ọba àgbáyé mo ti ṣe ó ti lọ á ti rí. Ẹ hold on o. Ó ti wọlé. Ọlọ́run á bùkún fún yín ẹ̀ ní rí dààmú ẹ̀ ní rí pọ́njú o. Àṣẹ o. Gbogbo àdáwọlé á yọrí sí rí. Àṣẹ o ṣé bàbá mi. Òtítọ́ ẹ̀yìn òun ẹ̀bẹ̀ tẹ̀lé ẹ̀yìn. Kò sí wàhálà. Ogun tí ó ti sẹ́ nínú ayé yín kò ní gbérí mọ́ o. Àṣẹ. Bẹ́ẹ̀ sì wá mọ orí yìí ọ̀nà yà túbọ̀ máa la sí ni o. Àṣẹ Èdùmàrè. So màá fi owó yín jíṣẹ́ fún àwọn awo ìjọmọlúwàbí tí bá ti fi jíṣẹ́ màá ti jẹ́ kẹ́ gbọ́. Èbí náà bá yín lélẹ̀. Bẹ́ẹ̀ ni bàbí. Thank you very much. God bless you. O ṣé o. So ẹ̀yin ènìyàn mo fẹ́ sọ kí nìkan fún yín. Ṣé ẹ̀rí kẹ́ máa pè mí kẹ́ sọ pé ẹ fẹ́ máa ta àwọn ìjọmọlúwàbí lọ́rẹ tẹ́ni fún mi lówó yìí màá ní kí Ṣàngó pa yín dànù. Tó bá jẹ́ wípé mi ò dá kíní sílẹ̀ báwo lẹ fẹ́ àwọn ìwò ìjọmọlúwàbí. So kébí mi máa lò mí pa kẹ́ àwọn awó máa yẹ̀rẹ̀ kémi máa gbẹ àbí. Wálé Booster dáhùn sọ̀rọ̀ yẹn náà àbí kàbá kí lẹ rí sí.
ó tọ̀rọ̀ ni ẹni tó bá fẹ́ that is ó rubbish. tọ̀rọ̀ ni tẹ ẹ bá lè fẹ́ ṣe ta wàhálà àwọn tó yẹ káwọn èèyàn kọ́ máa jẹ lọ́fẹ̀ẹ́ lásán kọ́ máa tẹ àrántí ẹ̀yìn náà. tẹ bá fẹ́ ta àwọn àwo ìjọmọlúwàbí lọ́rẹ tèmi gbọ́dọ̀ kọ́kọ́ first. àbí wòye yín mo kàn ń wòye níran ni bí pé mi ò rí yín inú lè bí mi kí tìjọmọlúwàbí pálẹ̀ nìyí tí bá rí pé àdáadáa yín fẹ́ pọ̀ jù because ẹ̀yin ènìyàn máa láìkẹ́ máa lo ènìyàn pa lóòótọ́ kì í ṣèmi ló ń ṣe ẹbọ fún yín kì í ṣèmi ló ń ṣètùtù fún yín but àwọn tó ń ṣètùtù fún yín èmi ló lọ kó wọn jọ èmi ló lo 36 mi wípé àwọn èèyàn dẹ̀ ń gbá àwọn ènìyàn o kí ni nǹkan tí mo lè ṣe tí mo lè fi ran àwọn èèyàn lọ́wọ́ tí wọ́n lè fi máa gbá wọn mọ́ mo kó ní Èkó mo gba ọ̀nà Ondo state lọ mo lọ kó àwọn àwùjọ ọmọlúwàbí mo lọ select àwọn èèyàn mo fi owó mi mo fi settle mo fi rìnrìn àjò mo risk life mi láti lọ wá fi test àwọn awo kiri so now kíní ìwà dọbẹ̀ ó ń wúlò fún lílé ó ń wúlò fàlejò ẹ kàn máa pè mí lórí fóònù ẹ lé ọba help me thanks àwọn ìjọ ọmọlúwàbí I want to give them money so èmi kẹ̀kẹ́ kémi lanu fàtẹ́gùn àbí ẹ fẹ́ fi mí gbójú ibi. bóyá àwọn èèyàn rò pé àbí kílẹ̀ àwọn èèyàn rò pé bóyá pé tó bá fún wọn náà kó máa dọ́dọ̀ yín náà bóyá nǹkan tó ń rò pé fẹ́ ṣe ní kọ́lẹ́tì wọn náà ló ti dà. tó bá fẹ́ fún mi lówó wà fún mi lówó tó bá fẹ́ fún ìjọ ọmọlúwàbí lówó wà fún wọn lówó ok owó wa ò papọ̀ ok. ẹ bá ṣe rò pé ẹ̀yin náà lẹ wà ń di ẹ náà ni. hello ìjọ ọmọlúwàbí they have family wọ́n ní bùkátà táwọn náà gbé ẹ tó bá fẹ́ ta wọ́n lọ́rẹ àwọn ló ta lọ́rẹ kì í ṣe mi hello ọba Solomoni owó eléyìí mo fún yín owó eléyìí táwọn ìjọ ọmọlúwàbí olùkàrùnkà ó máa wà lọ́tọ̀ọ̀tọ̀ ẹ má máa dà pọ̀ kì í ṣe pé kí wọ́n á débi ìkẹsọ fún mi pé ẹ fún àwọn ìjọ ọmọlúwàbí lówó for what no iṣẹ́ tẹ bá ti fẹ́ fún àwọn ìjọ ọmọlúwàbí lówó kẹ́ má bàa gbèpè òun lẹ ti ń gbọ́ mi yìí kó má bàa yọwọ́ èpè ẹ kọ́kọ́ sọ pé hello ọba Solomon àwọn ìjọ ọmọlúwàbí sórí fún mi o mo dẹ̀ fẹ́ dúpẹ́ now owó ti ti yín 1 million lélẹ̀ ẹgbà owó àwọn ìjọ ọmọlúwàbí 2 million ni owó ti ti yín o 100,000 ni o owó ti fẹ́ fáwọn ìjọ ọmọlúwàbí o 600,000 ni o màá gbọ́ mi ò kí sọ̀kan jú wà ẹni àmọ̀tẹ́ bá fún mi màá gbà ṣùgbọ́n kẹ́ má fún mi rárá yẹn sàpàná pa anybody dànù òun lẹ ti gbọ́ yìí mi ò dá o èsùn lé mi o so kẹ́nibọ́dì kékunlé kó gbọ́ kó sọ fún toko tẹ́nibọ́dì bá tún wọ díẹ̀ mi wá kó fẹ́ fáwọn ìjọ ọmọlúwàbí lówó láì kọ́kọ́ bọ èsùn ìyẹn ọba Solomoni wípé hello ọba ẹbọ tiẹ̀ rí o gba 500,000 owó tiẹ̀ lélẹ̀ yóò bá mi fáwọn eléníjọ ọmọlúwàbí ìpá payé dànù ẹ má rò pé ẹ ṣe mistake pè mí ni so lẹ ti ń gbọ́ yìí nǹkan tí mo ṣe fún yín ní Nàìjíríà tó jọ yín lójú yìí nǹkan tó ní agbára ni tó jẹ́ wípé torí pé ẹ jẹ́ aláìmọ̀re ènìyàn kò sí àwọn ìjọ ọmọlúwàbí ò lè gba anybody torí abẹ́rẹ́ wọn ní okùn nídìí ìdí nìyẹn tí WhatsApp number mi fi wà ń ta tó bá ti ṣe nǹkan fún ẹ tó bá ti gbá ìwọ pè mí wípé iṣẹ́ tó sọ pé kí wọ́n ṣe wọ́n ṣe o so that is it bí mo lè ṣe wá monitor kí nìyẹn kì í ṣe pé ká máa take me granted kébi wá lu èmi pa owó ló lé àwọn èèyàn ṣẹ̀bẹ̀rẹ̀ sí ní mọ̀ àwọn èèyàn ṣẹ̀bẹ̀rẹ̀ sí ní mọ̀ nípa ìjọmọlúàbí so kò tí ẹ̀sìn ò tí ì jẹ́ kó yá àwọn èèyàn lára láti máa mọ̀ pé bí èèyàn bá ṣe ń ṣe fún wọn ló jẹ́ kó ṣe fún yín ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn ẹ lè blame àwọn èèyàn náà rẹpẹtẹ. a lọ sọ fún yín pé àwọn èèyàn mọ̀ nípa ìjọmọlúàbí mo yẹ ìjọmọlúàbí queue ni all the time queue ni all the time wo lè sanwó lé ní kó tó ọjọ́ mẹ́ta kó tó ọ̀sẹ̀ kan tó dá ẹ lóhùn o ò lè pe ìjọmọlúwàbí lé ní kó sọ pé ẹ̀mú tó fẹ́ pè wọ́n lọ́la odidi ọ̀sẹ̀ kan wọ́n lè má ti gbé kọ́ọ̀lù ẹ queue all the time àwọn èèyàn yìí kàn jẹ́ abáramọ́rí jẹ́ ẹ̀dá ni wọ́n burú tí wọ́n ní pé kó kò gba nǹkan tó fẹ́ gbà kan kó ń bẹ̀ wọ́n láì kan máa lo ènìyàn ní ohun àlò pàtì kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. ẹ máa ṣàlàyé ẹ̀ fún wa náà ni ẹ máa ṣàlàyé ẹ̀ fún wa náà. tẹ bá ti fẹ́ ta ìjọmọlúwàbí lọ́rẹ̀ fèmí náà lówó ok so that is it fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ tí mọ phone number àwọn àwọ̀ ìjọmọlúwàbí phone number everyday mo fi ń paste ẹ̀ sí orí story mi ibi tí mo ti fúnra mi sọ WhatsApp number wọn tó bá dẹ̀ ti fẹ́ pè wọ́n voice message ló máa send sí wọn má kọlù voice message ló máa send 091 18 73
9878. Again, 091 1873 9878. For the last time, 091 1873 9878. WhatsApp number àwọn wo Ìjọmọlúwàbí nìyẹn. Tó bá fẹ́ yẹ ìgbésí ayé ẹ wò. Ìjọmọlúwàbí ò kìí ṣe fún ọmọ yahoo o, wọn kìí ṣe fún ọmọ yahoo o. Wọn kìí ṣe oògùn owó ní Ìjọmọlúwàbí o. Wọn kìí ṣe sólò ẹ̀fẹ́ èèyàn bẹ́ẹ̀ o. Wọn kìí ṣe fún oníjìbìtì o. Wọn kìí ṣe fún olè o. Tó bá wọn pé iṣẹ́ ọwọ́ ẹ ò mọ́, má lọ sí Ìjọmọlúwàbí o. Yes, Ìjọmọlúwàbí funfun ni o, funfun nẹ́nẹ́, funfun lẹyẹ ń sun ni o. Yes, wo dẹ̀ máa san owó consultation kó tún dá ẹ lóhùn o. Kò send voice message sí wọn wípé hello ẹ̀yin awo Ìjọmọlúwàbí, mo fẹ́ bá Ifá ní gbólóhùn kó dẹ̀ fi ilẹ̀ bẹ́ẹ̀. Tí wọ́n bá ti ráyè títí ẹ, wọ́n máa send account number sẹ́ wípé ó yá ẹ máa san 10,000 account tẹ́ bá ti sún. Ọjọ́ títàn ní bá ti kàn yín, wọ́n máa pè yín fún ara wọn. Ẹ ò ní dàsí stress ara yín. Owó ẹ ò lè lọ, owó ò lọ sí anywhere. Ìgbé ẹ tí bá ti san owó mi ní irọ́ ni. Àwọn fúnra wọn ló máa padà pè ẹ má stress ara ìjọ tó bá ti kàn ẹ tó bá wá pè ẹ tó bá ráyè wá sọ fún wọn pé ẹ ló sà. Táàmù tẹ pè mí yìí kọ́ o, wọ́n wà níbi iṣẹ́ omi ò tí lè gbé fóònù o, wọ́n máa tún fèsì another tètè fún ẹ. Tàbádẹ̀ ríwọ tó ti sanwó ti pẹ́ tí wọ́n ti padà pè, o lè DM mi kí send number ẹ sí wọn direct because èrò pọ̀ ńlẹ̀. Ìwọ́n bá dẹ̀ tí mo wí pé ó kánjú, má lọ bẹ̀. So bí àwọn ọ̀rọ̀ yẹn ṣe rí nìyẹn o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a ń sọ lọ, ọ̀rọ̀ woman tó wá sí Ìjọmọlúwàbí tí wọ́n ní tí wọ́n dá Ifá fún, tí wọ́n ní kó lọ ta àwọn àgbà mẹ́ta lọ́rẹ. So arábìnrin yìí nísìn àwọn kan ti ṣe fún wa ní advice wípé kí arábìnrin yẹn fi ọkùnrin yẹn sílẹ̀. Àwọn kan fún wa ní advice wípé kí ọkùnrin yẹn lọ rent ilé fún obìnrin yẹn níta. Àwọn kan fún wa ní advice wípé kí kan lọ rúbọ pa ìyá ọkọ obìnrin yẹn. So a sì ń gba advice lọ. Kí ni ojú ìwòye yín lórí ọ̀rọ̀ tí ó wà nílẹ̀ yìí? Nǹkan tá a sì ń sọ lọ nìyẹn. Fún àǹfààní ẹ̀yin tẹ́ wà ní YouTube, fún àǹfààní ẹ̀yin tí ẹ wà ní YouTube tẹ́lẹ̀ fẹ́ wá sókè yìí, líìkì kan wà níbẹ̀. Ìyá Abigail, líìkì kan wà nísàlẹ̀ yẹn, líìkì kan wà níbẹ̀ yẹn, kẹ́ kílíkì ẹ máa gbé yín wá sí orí YouTube mi, so ẹ lè send request. Ẹ̀yin tẹ́ ẹ bá lè send request, líìkì yẹn bá mi tó wá paste ẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ lè send request, ẹ pè mí sí WhatsApp number yìí 081 34 27 67 56 tẹ́ bá fẹ́ ganu sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. So bó ṣe rí nìyẹn. So Wálé Booster, Yes sir. à ń gbọ́ Bí mo ṣe sọ nǹkan tèmi sọ ṣe rí ẹni yẹn wọn gbọ́dọ̀ dá ẹbọ láti fi pàyà yẹn because ẹni tó bímọ náà òun náà ní nǹkan tó ní. Nǹkan tèmi ò bá kàn sọ ni pé kí ọkọ yẹn lọ bẹ̀ ìyá ẹ̀. Ṣùgbọ́n tí ẹ bá ti lóhùn ògbẹ́bẹ̀ tọkọ yẹn bá sì nífẹ̀ẹ́ obìnrin yẹn, kọ́kọ́ yẹn fi obìnrin yẹn sílé bòmíì ládùúgbò bòmíì. Á dẹ̀ ti mọ̀ lọ́kọ̀ yẹn pé tóun bá lọ máa ń rùn, ṣùgbọ́n ọjọ́ tóun bá fẹ́ lọ bá a lọ bá. Nǹkan tó bá ti máa la tẹ̀mí lọ nílé ayé yìí kò sírú èèyàn náà bó jẹ́ ìyá èèyàn gbọ́dọ̀ sá fún. Nǹkan tó bá ti la ẹ̀mí lọ èèyàn gbọ́dọ̀ sá fún. So nǹkan tèmi máa rí sọ nìyẹn. Ṣùgbọ́n tó bá ti wá di pé ó sọ fún ìyàwó yẹn àwọn bẹ̀ ìyá yẹn kò gbọ́, tó ọkùnrin náà bá dẹ̀ rí pé òun ò nífẹ̀ẹ́ obìnrin yẹn mọ́ kó jẹ́ kó máa lọ. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ó sì nífẹ̀ẹ́ ní tọkàntọkàn kó gbalé fún níbòmí, á dẹ̀ mọ̀ pé a máa fara ti ìjọ tó bá fẹ́ lọ bá kò ju yẹn lọ sà. ọ̀dà ẹ ṣe gan. K-Sexy. Bàbá mi, kábíyèsí bàbá. Ẹ káàbọ̀ mà, kí lẹ́gbẹ́ sẹ́sẹ́ Ẹ ọ̀tọ́ kú wà ètò sà. Yes ma. Ẹ má bínú bí ọgbọ́n ọmọdé tèmi, nǹkan tèmi ò bá rò ni pé gẹ́gẹ́ bí Bíbélì ṣe kọ́ wa, ó ní ẹ fi ohun tó bá jẹ́ ti Késárì kẹ́ fi fún ti Késárì. Bíbélì náà ló wá sọ wípé ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó fi ọgbọ́n ṣe. Èmi ìbá ó sọ fún mi bá advice obìnrin yẹn ni pé ṣe rí àsìkò tí ó mọ̀ ó yìí bẹ́tà ju ìsìn tó ti mọ̀ lọ. Ó dangerous gan sìn ju ìgbà yẹn lọ. The only thing tó lè ṣe ojú wípé because báwo lọmọ ṣe máa feel kọ́mọ mọ̀ wípé ìyá òun ń ṣe òun, ṣe mọ̀ pé ó ti da relationship àárín ìyá àtọmọ rú. Tó bá jẹ́ni tó níṣẹ́ lọ́wọ́ àbó níbi tó lè sá lọ kó jìnnà síbẹ̀.
ọlọ́run á bá tọ́jú àwọn ọmọ ẹ̀ tó yẹ pé ọmọ yẹn ṣe fílẹ̀ fún má nìyẹn tó yẹ pé nǹkan tó dẹ̀ lè mú lọ fúnra rẹ̀ kó yẹra because ó ti dangerous fún sìn tí ìyá yẹn ti sọ̀rọ̀ lójúkorojú fún ṣe bọ́kọ nìkan ló ń rùn sí kó má di pé ó máa bẹ̀rẹ̀ sí máa rùn sí àwọn ẹlòmíín náà ìyẹn ló máa worst tẹ́ pé ilé ò ní gbà ọ̀nà ò ní gbà kò jẹ́ bí ọgbọ́n tèmi sà. tọ̀dọ̀ yín ni wípé kó fi arákùnrin sílẹ̀ àbí. to my own pé tó bá jẹ́ pé ọ̀dọ̀ mi ni nǹkan báyẹn ṣẹlẹ̀ sí èèyàn máa sá fún ẹ̀mí ẹ̀ ni because ẹ̀mí tó wà ló ń fọ́kọ. God bless you. Repeat the number again. Thank you sir. Nọ́mbà àwọn àwùjọ ọmọlúwàbí ni 091 1873 9878 091 1873 9878 òun ni wọ́n ti kọ sí comment section yẹn tó bá wọn pé wọ́n kánjú má lọ síbẹ̀ o. ayé tó tó àkàmàrà ayé ò fẹ́ ni fọ́rọ̀ àforí ẹni má jòkó tẹ́tẹ́lẹ́jà forí ẹ o. ayé ya wèrè gan tó bá ti lọ jókòó tẹ́tẹ́lẹ́ olùgbàdé ayé nìyẹn o wọ́n jẹ ẹ́ má yé wọ́n lò ẹ́ mọ́gbà wọ́n jẹ ẹ́ má yé wọ́n lò ẹ́ mọ́gbà. Time is good, time is good. Ta ló tó fẹ́ dáhùn sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? Ta ló fẹ́ dáhùn sọ̀rọ̀ tó wà nílẹ̀? Time is going. But ilé ayé gan ilé ogun ni o. Ṣé ìwọ ló fẹ́ wá fọ́mọ ẹ ní ìgbà tó bá sọ pé kó má fẹ́ ọmọ ẹ? Hello? Kí lẹ fẹ́ bá a sọ? Ẹ káàbọ̀. Ẹ fẹ́ dá sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? Kí ló tẹ̀lé pè sórí WhatsApp? So that káwọn èèyàn lè gbọ́ yín dáadáa because èmi nìkan ló ń gbọ́ yín níbí. Ẹ pè sórí WhatsApp number mi lélẹ̀. So àwọn èèyàn lè gbọ́ ọ̀kọ̀ tẹ́ ń sọ. Ẹ pè sí 08134276756. Ẹ̀yin ènìyàn wọ̀nyí ẹ double tap. Gbogbo nǹkan tí a ń sọ yìí ẹ̀kọ́ ni. A ò ṣe polówó ọjà fẹ́ anybody. Iṣẹ́ tó wà nílẹ̀ fún ìjọmọlúwàbí ọdún kan wọn lè ṣe tán. But nǹkan tó ń ṣẹlẹ̀ níbẹ̀ yẹn a fi ń ṣe ẹ̀kọ́ fún yín fún àǹfààní ìwọ tó gbé ẹ̀sìn sórí torí ẹ ò pé. Tẹ́nìkan sọ fún ẹ wípé má tọ́jú bọlé. Àwọn stage kan wà tó gbọ́dọ̀ tọ́jú bọlé nínú ayé yìí. Tó o bá tọ́jú bọlé wàá kà àgbákò. Tó bá dẹ̀ ti kọ àgbákò yẹn àti ọdún 1 billion years ò lè bọ́ ńbẹ̀. Prevention is better than cure. Má jẹ́ kí ogun ká ẹ má kó lóde pé máa sáré. Èèyàn máa múra lẹ́ẹ̀dógún ni. Má jẹ́ kí ogun ti ká ẹ mọ́ kọ́nà kó lè bó ṣe máa sáré girigirigiri no. Wo gbọ́dọ̀ tí múra lẹ́ẹ̀dé ogun nínú ayé yìí. Èèyàn wá ja ogun nínú ayé ni. Èèyàn máa ń jagun sóríire ni. Kò sẹ́ni tó jókòó tẹ̀tẹ̀lẹ̀ sóríire nínú ayé. Má yẹ anybody to deceive you. That is what we are saying here. Gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ yẹn a fi máa kẹ́kọ̀ọ́. So gbogbo àwọn nǹkan tó bá ṣẹlẹ̀ níbẹ̀ yẹn àwọn ìṣòro tó bá ti gbé wá a máa mú wá fún èèyàn kẹ́ máa fi kẹ́kọ̀ọ́ so that you will learn a lesson from it. You need to fight for it, yes. Ibi tí Tinubu wà lẹ́ni ṣe ló jà fún. Ó jà fún ipò president kó tó débẹ̀ ni kò jókòó tẹ́tẹ́lẹ̀. Gbogbo àwọn governors yìí wọ́n jà fún ni. Ògbórin tó sùpá kọ́ ni. Oníkanípò òun mọ̀ pé ogun láyé ni òun bá ti mú àdá òun bá ti mú ọkọ̀ òun bá ti mú ọ̀bẹ. Ilé ayé ò lè jókòó tẹ́tẹ́lẹ̀ kó sórí níbẹ̀ tó bá sórí wọ́n máa bàjẹ́. So you need to face the war. O gbọ́dọ̀ jókòó tẹ́tẹ́lẹ̀ nínú ayé. Má jókòó tẹ́tẹ́lẹ̀ wá ènìyàn gidi kan. Wá ènìyàn gidi mi ní kí gbogbo yín kẹ́ wá sí ìjọmọlúwàbí. Lùwọ́ náà wá babaláwo tẹ̀ náà síwájú wa lọ síbi míì. Tẹ́mọ̀ wípé yes olóòótọ́ ènìyàn tó lè tọ́ yín sọ́nà. Kì í ṣe kẹ́kàn wá. Hello ẹ káàbọ̀. Ẹ káàbọ̀ sàṣà àlàáfíà lẹ́wà. Kí lẹ fẹ́ dáhùn sí kí lẹ fẹ́ sọ sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? Ṣé wàá pà? Dáadáa ni. Àwọn kan fẹ́ kí iṣẹ́ rí bí iṣẹ́ náà. Wọn kì í kí mi bí bàbá yìí. Ẹ máa dáhùn sí ọ̀rọ̀ ni. I'm a Bandas Reaper, pick me up.
let me freestyle for you o máa freestyle kú ni o máa fò kú gbèrègèdè rádaràda à ń sọ̀rọ̀ tó lè mú ìgbésí ayé nù tí mo fẹ́ wá freestyle kó fò kú gbèrègèdè freestyle kọ́ fàfo style ni rádaràda ó ló fà freestyle òfò mímọ̀ ọ̀gọ́ tó jẹ́ freestyle kí ni tèmi pẹ̀lú freestyle we are talking about something reasonable here over freestyle kí ló jẹ́ freestyle more time more writing at the right time more something more time tí lè freestyle àti time tẹ́ máa kọrin àti time tá ń ṣeré ìgbàkígbà tí bá ti wà lójú iná anybody má bá mi ṣeré go straight to the point. ẹ gbé lọ sí bòjì ẹ gbé lọ sí bòjì ìyá àjẹ́ tó yọ mí lẹ́nu ẹ gbé lọ sí bòjì ìyá àjẹ́ mẹ́rin lọ fẹ́ gbé lọ sí bòjì tẹ́ bá gbé ìyá àjẹ́ lọ sẹ́ni gbọ́mọ ẹ lọ ni má lọ dira o kó lọ jókòó tẹ́tẹ́ lọ ikú pa ẹ́ fáínálì nìyẹn wọ́n má dira o wọ́n kàn jókòó tẹ́tẹ́ lọ síbẹ̀ kó máa kọrin ẹ gbé lọ sí bòjì tó bá gbé ìyá àjẹ́ lọ sí bòjì tó máa gbọ́mọ ẹ lọ wọ́n ní ọkà bímọ ọkà bí oró àtìgbà táwọn bàbá yín ti ń pa àjẹ́ ṣé wọ́n rí àwọn àjẹ́ pa tán so ilé ayé fún àǹfààní ẹ̀ tẹ́ wà ní Facebook tẹ́ wà ní Instagram tẹ́ wà ní YouTube tẹ́ bá fẹ́ wọlé líǹkì tó wà ní òkè yẹn tó wà ní under ọba Solomon ọba àgbáyé yìí líǹkì yẹn ló máa tẹ̀ tó máa fi wá sí YouTube tó máa fi wá gbé wá sókè yìí kan tó máa fi send request nìyẹn o tẹ́ bá ti tẹ líǹkì yẹn wọ́n máa fi gbé yín wá sókè so ibẹ̀ lẹ́ máa ti lè bá wa sọ ọ̀kan tó máa fẹ́ bá wa sọ so that is it. ẹ tún padà wá ni. hello sir. ó yá ń gbọ́rọ̀ yín mo fẹ́. àwọn padà wá ẹ mọ̀ àzùn mo bá yín lẹ́nu ẹ̀ mo mọ nǹkan tí ẹ̀ ń sọ. nǹkan tí a ń sọ ni wípé nǹkan tí a ń sọ ni wípé arábìnrin kan ló lọ sí Jọmọlúàbí so ìṣòro tó gbé lọ síbẹ̀ ni wípé òun máa ń rùn ojú ọkọ ẹnìkan ló ti máa ń rùn kò kì í rùn lójú ẹlòmíì so nígbà tí àwọn àwọ̀ Ìjọmọlúàbí wá dá ifá fún àwọn àwọ̀ Ìjọmọlúàbí wá sọ fún wípé kó lọ ta àwọn àgbà mẹ́ta lọ́rẹ nígbà tó fẹ́ lọ ta àwọn àgbà mẹ́ta yẹn lọ́rẹ yẹn ó wá ra bùbá àtìró ó wá ra fáwọn àgbà mẹ́ta ó gbé kan fún ìyá ọkọ ẹ̀ ó gbé kan fún ẹnìkan ládùúgbò ó tún gbé kan fún ìyá ọ̀rẹ́ ẹ̀ so nígbà tó máa gbé aṣọ yẹn dọ́dọ̀ ìyá ọkọ ẹ̀ wá sọ pé ta ló kọ bí ìyá ọkọ ẹ̀ ṣe sọ fún nìyẹn wípé kí lòun sọ fún tẹ́lẹ̀ wípé kó má ṣe nígbà tó fẹ́ fẹ́ ọmọ òun ó ní ó sọ fún òun pé kó má fẹ́ ọmọ òun ó ní kí ó wá bèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló tó fi fọ́mọ òun ó ní torí pé òun láìka ọmọ ẹ̀ ní ìyá ọkọ ẹ̀ wá sọ fún pé bó ṣe máa rùn kú nìyẹn wípé tó bá fi ọmọ òun sílẹ̀ pé ní kó fi ọmọ òun sílẹ̀ kó má rùn mọ́ àbí kó má rùn lọ pé kó mú kan tó bá yẹ pé ẹ̀yin irú advice wo lẹ máa fún irú obìnrin bẹ́ẹ̀ ṣé kó rúbọ pa màmá yẹn kó kú dànù ni àbí kó fi ọkùnrin yẹn sílẹ̀. That is the question. But data yẹn ti tú tán yẹn dẹ̀ kí sẹ́jọ́ mi máa so bó ṣe rí gangan nìyẹn request ti pọ̀ jù níbí yìí o. Ayé kọjá lọ. Can Ìjọmọlúàbí cure cancer without symmetry? Well, èmi ò mọ̀, I don't know. So tẹ́ bá débẹ̀ bóyá tẹ́ bá bèrè lọ́wọ́ wọn tẹ́ bá pè wọ́n lórí fóònù tẹ́ bá pè wọ́n lórí fóònù tẹ́ bá pè wọ́n lórí fóònù wọ́n lè dá yín lóhùn. Ayé kọjá lọ o, ayé kọjá lọ. How can I join, sir? Join what? Is it here or where?
ṣé wá sókè rí join wẹ̀. Hello àyànfẹ́. Hello sir. Join kí ni kí lẹ fẹ́ join? Yes sir, nípa ọ̀rọ̀ tẹ́ ẹ sọ náà ni pé tí n bá fẹ́ dá sí ètò náà ni. Ọ̀yá kí ni nǹkan tí kí lè dùn yín? Ṣe rí ilé ayé yìí méjì ni. Kò sí ìyẹn máa kọ́kọ́ fèsì ogun kí èèyàn tó rí ọ̀rọ̀. Number one ni pé tá máa ní kí èèyàn ṣe nǹkan tí èèyàn bá ṣe tó bá fúnyàn ní ánsà wọn náà wàá ti mọ̀ pé wàá rí ìdàkejì ánsà ẹ̀. Number two, ọkùnrin yẹn ó sọ̀rọ̀ pé ìyá yẹn béèrè pé kí nìdí tó fẹ́ fi ọmọ òun ó ní òun nífẹ̀ẹ́ rẹ̀. Bọ́tá bá bi ọkùnrin yẹn gangan kí ni reason gangan kò kọ́ sọ reason kì í ṣọ̀rọ̀ ọ̀fẹ́ òun ló mọ nǹkan tó rí tó fi náà fẹ́ fẹ́ obìnrin yẹn. And then ní ìlànà Muslim wọ́n ní aljannatu tata akidamu umahat. Hello. Àlùjánnà ọmọ. Hello ṣe wà pẹ̀lú sà. Ọ̀yá ń gbọ́ yín. Ṣé rí bí ọ̀rọ̀ ìwé mímọ́ náà ni ó ní ìgbọ́ràn sàn ju ẹbọ rúrú lọ. Okay. So my advice ni pé ọmọbìnrin yẹn ṣe mistake láti ìbẹ̀rẹ̀. Okay. Tí òbí tó ní ọmọ ẹ̀ tó bá ti sọ pé ẹ má fẹ́ ọmọ òun ẹ fi ọmọ ẹ̀ sílẹ̀ èèyàn pọ̀ nígboro. Nítorí pé ibi tó wà lẹ́yìn ẹ̀fà ju èje lọ ìyà tó máa jẹ́ máa pọ̀. Ó dẹ̀ yín dáńsì kó fi ọmọkùnrin yẹn ló ti bímọ fúnra wọn. Ọmọ méjì náà ti bí o. Bẹ́ẹ̀ ni ṣe rí àwọn tí ò bímọ àwọn tó bímọ fúnra wọn gan tọ́rùn wọ́n fira wọn lẹ̀ wọ́n kọra wọn. Single mother pọ̀ ń ta single father náà dẹ̀ pọ̀ káàkiri kò ní mímì. So nítorí pé tí ò bá fi ọmọbìnrin yẹn sílẹ̀ wọ́n ní lásán ni ó yìí rún sí máa yẹn nìkan ni tó bá yẹ yìí máa rùn kárí ayé. Yàtọ̀ fún yẹn ó yìí máa tún fi nǹkan míì kan tẹ́ẹ̀sì àkọ́kọ́ ló kọ́kọ́ fún yẹn pé kọ́jọ́ yìí máa rùn jọ síra wọn ó ti ẹ̀yìdá tó yìí rùn síra wọn tí yóò gbé àìsàn bá tó yá bí ẹsẹ̀ ẹ̀kan ni àbí stroke ló bá tápẹ́ ẹ̀kan ti rọ. Ṣùgbọ́n nísìnyí ó ti jẹ́ kó mọ̀ pé ayé tó lòun. So tó bá dẹ̀ ti lajú ẹ tó bá rò pé ìfẹ́ máa pa ẹ́ dé ọ̀run ni. Fi ọmọ ẹ̀ sílẹ̀ òun ló ní ọmọ ẹ̀ kò sọ̀rọ̀ pé ìjọ ọmọlúwàbí kan ń gbé tutù ń gbé kinní kan kò ní mínì hàn nídìí gbogbo yẹn. Ẹ̀kọ́ tó lọ ń tọ́ wèrè ni èèyàn ló ń fa wèrè lọ́yàn ni. Òun ló ní nǹkan ẹ̀ tó bá fi ara ẹ̀ ó lè pa ọmọ ẹ̀ gan tó bá jẹ́ yẹn ló bá tún jọ yín lójú. Ìyẹn ni pé kàkà kúkú má jẹ sèse a ó fi ṣàwàdà ni. Ṣùgbọ́n ló lọ́mọ ẹ̀ a ti rí dáadáa rí. So nǹkan tẹ́ ń tra àti sọ ń sìn ni wípé anybody tó bá fẹ́ fẹ́ èèyàn lọ́la tí bàbá ẹ̀ bá sọ pé má fẹ́ ọmọ òun àbí ìyá ẹ̀ sọ pé má fẹ́ ọmọ òun kó má fẹ́. Má fẹ́ nítorí n tó máa bá ń bẹ̀ máa kọ jẹ́rí ìfẹ́ ojú èèyàn máa là tó bá ti yá ìfẹ́ tó kó sí lójú tó kó sí lórí yẹn ojú ẹ̀ máa là. Anywhere tóbi bá ti sọ pé má fẹ́ ọmọ òun fílẹ̀ because o ò ní ráyọ̀ níbẹ̀ àrà tó bá dẹ̀ fẹ́ fọmọ ẹ̀dá ló máa fi dá. So my advice to the woman ni pé kì í ṣe pé kó lọ gbalé síbì kan náà jọ ń ríra wọn bírùn là ń sọ yìí. So kó fi ọmọkùnrin yẹn sílẹ̀ ibi tó jọ bá dé yẹn bí wọ́n jọ máa pín ọmọ ni pé ìwọ mú kan sọ́wọ́ kémi náà mú kan sọ́wọ́ ọ̀ kó wà lọ́dọ̀ bàbá wọn ọ̀ kó wà lọ́dọ̀ ìyá wọn kó dẹ̀ máa send owó kó máa bá ìgbésí ayé wọn kó mọ bí yẹn lọ́wọ́ ẹlòmíì tó bá ní ìdí ẹlòmíì tó bá ìfẹ́ bímọ sí tó bá dẹ̀ pé ìfẹ́ máa kàn máa gbádùn ara ẹ̀ kó máa dókó síra wọn ni kó máa wá ẹni tó máa dó lọ ṣùgbọ́n ọmọkùnrin yẹn kò fi sílẹ̀. ẹ ṣé God bless you. So òun náà lẹ ti gbọ́ ìbọn tẹ níbi tí bàbá yẹn tó bá sọ̀rọ̀ sí ìyá ẹ̀ tèmi bá láìkó obìnrin kan mi ò lè fi lẹ̀ o bí ìyá ẹ̀ bá máa kú ló máa kú o yes ó bá yẹ pé mi lọkùnrin yẹn ni ìyẹn lè mi sọ o tó bá yẹ pé mi lọkùnrin yẹn ni ṣebí òórùn lásán ni kó máa rùn lọ náà ṣebí èmi nìkan ló rùn sí ìgbà tí mo ti mọ̀ wípé láti tí mo ti mọ̀ bí tó ti wá kó máa rùn sí mi náà because tá bá lọ tẹ̀lé kíní yẹn wípé má fọ́ ọmọ mi ta dẹ̀ fílẹ̀ má fọ́ ọmọ mi ta dẹ̀ fílẹ̀ mo yẹ àwọn èèyàn tó wà nílé ọkọ lẹ́ni tó jẹ́ pé níbẹ̀rẹ̀ ìyá wọn sọ pé kó má fẹ́ ọmọ wọn at the end of the day ìyá wọn padà tó gbà náà ni so a gbọ́dọ̀ fojú sunùkùn wo àárín yẹn dáadáa tèmi ni wípé tó bá fẹ́ ọmọ
tí ìyá ẹ̀ bá sọ pé kó má fẹ́ ọmọ òun àbí bàbá ẹ̀ sọ pé kó má fẹ́ ọmọ òun kò gbọ́dọ̀ dira wo ti mọ̀ pé ó fẹ́ lọ fèsì wọ́ọ̀ ni tó bá láìka ọmọ ẹ̀ ọba what is she later do her another bad wo ló fẹ́ ṣe ṣèbí torí pé ó sì ń rí ìyá ẹ̀ ló fa rọ́ dáradà tó ṣe máa mú lọ pátápátá ni tí wọ́n ní pàdé mọ́. èmi láìka ọmọ kan wọ́n ní kí wọ́n fẹ́ ibi tó bá lọ pé kí gbígbé má gbé ibẹ̀ lọ. tó fẹ́ dáhùn sọ̀rọ̀ tó wà ní ẹ̀yìn àbúrò dání tó. àwọn bá mi ò ẹ káàárọ̀ sá o ẹ̀kọ́ tẹ́mi fẹ́ sọ ni dáàdì yẹn ti sọ lẹ́ẹ̀kan ẹ̀ cause at the end of the day obìnrin yẹn gan ò ní padà rí dùnú nínú marriage yẹn ó máa tutù the only time tínú ẹ̀ máa dùn ìdá kí ìyá yẹn bá kú àbí tí nǹkan bá ṣẹlẹ̀ sí ìyá yẹn nìkan ló máa padà rí dùnú because at the end of the day tó ti wá di spiritual débi pé ó wá ń rùn irú ìyá yẹn gan lè padà pa ẹ̀mí ẹ̀ sì wúlò fàáyé ló ṣiṣẹ́ pé rúrùn lápá wọn fi ká wọ́n ti tó bá ti dá egbò àdá ìjìnà sí lára ńkọ́ àbó ti sọ di handicap so nǹkan tẹ́mi fi ìdí epo ẹ̀kọ́ ṣe ni pé bí màá yẹn ṣe sọ pé bí a kò fi máa yẹn lẹ̀ tó bá fi máa nìyẹn lẹ̀ tọ́lọ́run bàbá ṣe tí ìyá bá kú ó lè wá padà kó máa bọ̀ lẹ́sà. ok now ẹ jẹ́ ká fi ti ọ̀rọ̀ woman yẹn sílẹ̀ nísìnyí ṣé ẹ advice all the woman àbí all the men pé tó bá sọ pé má fẹ́ ọmọ mi kó dẹ̀ filẹ̀ ṣé advice yẹn ni. tó bá jẹ́ pé dislike nìkan nìyá yẹn dislike mi tí bá ti pray over it tó bá ní okay ó kàn dislike ẹ̀ ni kò ní spiritual harm nínú màá fẹ́ but tó bá ní spiritual harm nínú ó bá mi ẹ̀mí tó bá wà láyé ló ń du ọkọ mi o. how do you know that báwo ló ti fẹ́ mọ̀ bóyá ní spiritual harm báwo ló ní spiritual harm. ó bá mi àwọn èèyàn máa ń gbàdúrà náà kí ni reason tẹ̀lé dájọ́ ọmọlúwàbí lẹ̀ ṣebí it's just for us to see all those things ahead. you don't understand what I'm saying now. tẹ́mọ̀ pé kì í ṣe mọ́ ìṣẹ̀lẹ̀ wọ́n ti fẹ́ ra more than 10 years báyìí o ìyá yẹn wò wọ́n níran ni o. ọba wàá filẹ̀ o I'll leave that man. okay anybody bẹ́ẹ̀ ṣe wáyé ṣe tẹ́ bá ń fẹ́ yẹn lọ kò sí orí tọkùnrin yẹn lè ṣe fún ẹ láyé tí bàbá ìyá bá pè é pé ò gbọdọ̀ fọmọ ọmọ ẹ fílẹ̀ nìyẹn. okay ọba bí ọkà ó kú pààyà yẹn. àwa kì í pààyàn níjọmọlúwàbí. but a lè rúbọ pé kí ẹnìyẹn kó para ẹ̀ kàbí kó fọwọ́ ara ẹ̀ síra. àbí kó rúbọ pé kí ẹnìyẹn má rí tiwa rù rárá. tàbí kẹ̀kẹ́ sí báyìí ẹbọ méjì ló lè gbé kí wúmọ̀ ẹ̀ ní kó kọ́kọ́ gbé ẹbọ ẹ̀bẹ̀ àwọn àgbà tó bá wá gbé ẹbọ ẹ̀bẹ̀ àwọn àgbà tí wọn bá wá gbà náà tíyà ẹ̀ ò bá jáwọ́ kó para ẹ̀ bẹ́ẹ̀ ni that is true. bẹ́ẹ̀ ni a máa bẹ̀ wọ́n ni that's the best option kọ́ bẹ̀ yá yẹn kó jẹ́ ká rí mú wí. wọ́n kò fẹ́ fi àwọn ọmọ ọlọ́mọ sínú ìbànújẹ́ àwọn ọmọ tí ò mọ kankan ọmọ méjì ẹ mọ̀ pé tí ìyá àti bàbá bá kọra wọn ẹ mọ̀ pé àwọn ọmọ yẹn wọn kì í wà òkè sá ẹ mọ̀ nǹkan táwọn ọmọ yẹn máa gbójú. wọ́n máa ń go through a lot mí ni wọ́n máa ń go through a lot kó tó balance ọba mi. àbí kan lèmi náà mo mọ nǹkan tó wà nínú pé kí bàbá àti ìyá kó má wà jọ wà níbì kan orí burúkú ni kì í ṣe kan tó dà ìwọ ọmọ tí bàbá àti ìyá ẹ bá jọ wà tán jọ tó ẹ dàgbà ọmọ ìyá ayé náà irú àwa tatẹ tó wá jẹ́ àbí kan yìí tó yẹ pé èmi nìkan ni ìyá mi bí sílé bàbá mi èmi nìkan mi ìlẹ́gbọ́n mi lábúrò nílé bàbá mi èmi nìkan igi orí kan so easy so ilé ayé you need to take it very well so tí bàbá nǹkan tó máa ṣẹlẹ̀ mistake tí woman yẹn ń ṣe ni wípé nígbà tí ìyá yẹn ti sọ fún láti bẹ̀rẹ̀ yẹn ló yẹ kó ti bẹ̀rẹ̀ sí rúbọ lórí ìyá yẹn lórí kó ti bẹ̀rẹ̀ sí lọ so oògùn wípé èmi tá bá ní kí gbégbé má gbé ibẹ̀ ló má gbé bẹ́ẹ̀ ni because from example ń sin ọkọ tó rán ẹ lọ sí lóyìnbó tó jẹ́ pé gbogbo investment orí ẹ ló ná lé ìyá ẹ wá pè é pé ò lè fọ́mọ òun ò dẹ̀ mọ̀ pé ìyá yẹn olóburúkú ni fún kò fẹ́ fọ́mọ ẹ gbé rí ṣé kò yẹ kó bẹ̀rẹ̀ dúró tì kó bá já ìjà ẹ̀. nítorí ni wọn bá ó yẹ kó dúró tì o tó bá ti jẹ́ pé kò fẹ́ kọ́kọ́ ẹ ọmọ ẹ gbé rí ni mo lè dúró tì yẹn ṣe problem I'll fight with that ọmọ èmi àtọmọ àjọ face ẹ. thousands of women today àwọn ló gba ọkùnrin sílẹ̀ lọ́wọ́ ìyá wọn tó wọ́n jẹ́ káyọ̀ ọmọ yẹn bàjẹ́ so ẹ bá sọ pé ká fi wọ́n sílẹ̀ because of ìyá dìdìrín kan àrà fẹ́ pàyà yẹn dànù inú tẹ̀ ti bí mi ẹ̀yàwó ìjọmọlúwàbí tí woman yẹn bá ti dé tẹ bá wà ń bì àbí tẹ bá sí ń bì ẹ kọ́kọ́ gbé ẹbọ ìyọ́nú àwọn àgbà kẹ́ fi bẹ ìyá yẹn tẹ bá gbé ẹbọ ìyọ́nú àwọn àgbà tẹ bá fi bẹ tó bá ti gbọ́ ẹrú bọ pa ẹni kó para ìgbà tó jẹ́ pé lọ́yọ̀bọ̀n ti nílé
because mo ti wá lọ ro ìgbésí ayé àwọn ọmọ yẹn nísìn àwọn méjì tó ń bí yẹn láì jà láì rẹ̀ tó ti yá òfò kan tó ti yá tí ara máa padà nù kan irú rọ́bìṣì. wà á ṣe sọ pé kí ẹ ṣé wọ́n yóò lè béèrè reason gangan ni wípé kí ni màmá òkè kí ni reason gangan àbí káwọn ọmọ olùjọ ló wà ní find out reason gangan ṣé wàhálà. wọ́n mọ̀ bóyá ọmọ ẹ̀ ló do níjọ́ àjẹ́ ní sọ́mọ ni. possible ó lè jọ kọ ọ̀run. ẹ mọ̀ pé àwọn ìyá kan wà tó jẹ́ wípé ọmọ ló ń dó wọn níjọ́ àjẹ́ ọmọ ọlọ́kọ wọn níjọ́ àjẹ́ wọn ò ní fẹ́ kọ́mọ ẹ fọkọ sá wọn ò ní fẹ́ kọ́mọ ẹ níyàwó. so irúfẹ́ ìwọ tí kéèsì bá ti ṣẹlẹ̀ sí tí ìyá ọkọ ẹ tó ti pè é from the beginning wípé divine declaration tó bá fẹ́ wọlé líǹkì tó wà lókè yẹn líǹkì yìí mo máa tẹ̀ ń sìn. líǹkì yẹn lẹ máa tẹ̀. Thank you, uncle. òun ló máa gbé wá sí YouTube tẹ́ máa fi wọlé àbí kẹ̀kẹ́ pè ní WhatsApp 08134276756. ilé ayé ogun ni ìgbà míì wà àwọn owó ọ̀kan wà tó yẹ kó face tí ó bá face yẹ ó máa lùgbàdì ayé obìnrin kan ti lọ jókòó tẹ́tí mama yẹn ti rí wọn tẹ́ ó ti jẹ́ kó gbàgbéra kó tó wọ̀ wọ́n lára. ọdún mẹ́wàá ọba àwọn ọmọ tó bí tí wọn yẹn bí fọmọ ẹ àwọn ọmọ ẹ náà ni ṣé wọn ronú dé gbogbo bẹ yẹn. pẹ̀lú káyọ̀dé ẹ̀kọ́lẹ̀ o. ẹ káàbọ̀ kí lè fẹ́ sọ sọ̀rọ̀ tó wà nílẹ̀. ó ṣe ẹ̀dí orí ètò ní mi tí gbọ́. ẹ wá ṣe sófó níbí kò sáyè àwa aráyè point àdẹ̀lẹ̀ máa repeat ọ̀rọ̀ ìwọ tó bá ti gbọ́rọ̀ tó wà nílẹ̀ yìí lọ́wọ́ ní YouTube at Ọba Solomon Àgbáyé wọn orúkọ mi ló ń bọ́ǹbù nísàlẹ̀ yẹn WhatsApp number mi ló wà ń bẹ̀ YouTube handle mi ní Ọba Solomon Àgbáyé wọn ẹni tó bá gbọ́ ètò yìí láti bẹ̀rẹ̀ kó lọ wo lórí YouTube so that is it. So ilé ayé yìí ó dá kéèyàn dira ọ̀dájú gan ló ń gbélé ayé ṣe rí irú màmá yẹn tí ìwọ obìnrin yẹn tó bá wà níbí sọ fún àwọn àwùjọ ọmọlúwàbí pé kó bá gbé ẹbọ ẹ̀yọ́nú àwọn àgbà ẹ̀bẹ̀ àwọn àgbà tó bá ti gbé tíyà yẹn ò bá ti jáwọ́ kán rúbọ pa ìyá yẹn dànù ẹ sọ pé èmi lọ́wọ́ sí pé Ọba Solomon lọ́wọ́ sí pé mo ní kán rúbọ pa dànù kán rúbọ tó bá ti sọ pé wọn ò ní jáwọ́ kó para àwọn iṣẹ́ tí mo ti ṣe rí sẹ́yìn ni nígbà tí mo sì ń ṣiṣẹ́ wòlíì àwọn iṣẹ́ tí mo ti ṣe sẹ́yìn nìyẹn but tí mo ti náà sí báyìí wọ́n máa para ẹ náà ni báwo ló máa sọ pé kọ́ ọmọ ẹ má ṣé ìwọ ló fẹ́ fẹ́ ọmọ ẹ ni ṣé ìwọ ló fẹ́ fẹ́ ọmọ ẹ tó máa sọ pé kí ọmọ ẹ má fẹ́ ìyàwó kan ṣé ìwọ ló fẹ́ máa dó ọmọ ẹ kí Ṣàngó pa ẹ́ dà. ìyàwó yẹn gan lè jẹ́ òun ló ń jẹ́ kọ́kọ́ ẹ máa gbèrò sí. Yes na. possible ó lè jẹ́ ìyá yẹn gan inú ẹ̀ ò dùn ìyá ẹ má bínú bí tá a bá wà ọmọ kan ní ìfẹ́nu sí ni o ẹ jọ o. ìyá mi ò bá yín wí o láìtàn ló ń sọ̀rọ̀ o mo mọ̀ pa ẹ o. ọba mi ẹ jẹ́ bí òtù ọba mi ẹ jẹ́ ń bẹ. fún mi láyọ̀ lórúkọ ẹ o. tó mi ò mọ̀ pa ẹ. èmi kàn fọ́ fún ìtòmí mi ò mọ̀ pa ẹ o. ọba mi o. láìtàn ni o. ọba mi mo ní èmi ń bẹ kí n bẹ ìyá kí tó sọ̀rọ̀. láìtàn ló mú advice wá omi mọ̀ pa ẹ o ìyá. ìyá má bínú o ọlọ́run má lọ gbá mi lẹ́nu ẹ káàbọ̀ mọ́ tí bèbè. gbogbo wọn máa rò lùmọ̀ ni wọn máa rò fẹ́ra dátà kí gbogbo àwọn tí mo gbé wọlé. because ọmọ yẹn ọba kan tẹ́mi fi ìpò lè ṣẹlẹ̀ láàrin yẹn two ways ni ó lè jẹ́ pé ọmọ ìyá yẹn ń gbèrò sí inú ìyá yẹn ò dẹ̀ dùn sí ó possible. méjì ni ó ṣeéṣe kó jẹ́ pé kí ó ṣeéṣe kó ti rí súrà ọmọ yẹn. bẹ́ẹ̀ni. ó bá wò pé ìdíwé tó fi ń tọ́jú obìnrin yẹn ju tòun lọ. ẹ mọ̀ pé ìyá ọkọ mi máa ń wà tó máa ń bá ìyàwó ọmọ ẹ̀ lára. bẹ́ẹ̀ni. gbogbo aṣọ tí ìyàwó ọmọ ẹ̀ bá wọ̀ lòun fẹ́ wọ̀. àwọn ìyá ọkọ kan wà bẹ́ẹ̀ tó jẹ́ pé ara tẹ pa wọ́n látọ̀run wá.
bọ̀ tán bá mú kéèsì yín wá síwájú ẹ ti lọ nìyẹn o ẹ̀yin ìyá ọkọ òfò yẹn ẹ má yẹ kán mú kéèsì yín wá síwájú ọba Solomon ọ̀dájú lèmi o màá ní kán rúbọ pa ẹ́ dànù ni o torí olóburúkú ni ẹ tó bá jẹ́ bẹ́ẹ̀ ṣé èèyàn ló sọ pé kó pọkọ tiẹ̀ jẹ ni tó wọ pa ọkọ ẹ jẹ tán ọmọ kan tó tó rí ó jáde lọ fẹ́ ìyàwó tó hùn ó ní kó má fẹ́ ó tó wá lọ bá ọmọ ẹ sorogún ìyàwó ọmọ ẹ ó lọ bá sorogún for what. ayé ìgan tó terrible torí àwọn ọmọ obìnrin míì wọn kì í gbàdúrà kọ báyà ọkọ wọn lé mo ní ọ̀rẹ́ kan tó máa ń dìde sọ ọba á ní kóun báyà ọkọ òun lé. ẹni obìnrin tó bá gbàdúrà bẹ́ẹ̀ ọmọ tóun bá bí gan ìyàwó ọ̀ ní báwọn náà nílé. bá ń lé nǹkan tẹ́mi náà máa sọ fún ẹ pé ó possible. o ní ìdájọ́ gbàdúrà. ó ní because ọba ẹ mọ̀ pé òun náà go through something nínú nǹkan tẹ́ sọ ìlọmọ ẹ go through bọ òun òórùn. má sọ pé o ní báyà ọkọ ẹ nílé ọ̀rọ̀ rírùn ni nǹkan tó bá wọn ẹni kó go through èèyàn yàtọ̀ sí èèyàn àwọn ìyá ọkọ mi wà tó nice gan. bẹ́ẹ̀ni àwọn ìyá ọkọ mi wà tó nice àwọn ìyá ọkọ tí ò mọjú tó máa ra yẹn tó ń ṣe rádaràda yẹn ni àwọn elébi ìyá ọkọ. bọ́ ọba ṣẹlẹ̀ mọ̀ pé àwọn ìyá ọkọ tó ẹ́ pé àwọn lọ́ọ́ dátọ́ ọmọ yẹn ló máa sábà ṣàwọn nǹkan yẹn jù. bẹ́ẹ̀ ni nà torí ọ̀dájú ni ẹ fẹ́ jẹ́ kọ́ ọmọ yẹn máa dóyè ẹ̀yin tẹ́tí ń gbé ọmọ yẹn láyà sùn yìí. ọba àwọn ni kò ń ṣe yín. ṣé wọn máa pe àwọn ọmọ yín lọ́kọ yín ọmọ mi lọ́kọ mi ọmọ mi lọ́kọ mi ìgbà tó dẹ̀ máa mọ́ rẹ̀ ní fẹ́ fi ilẹ̀ mọ́ ìgbẹ̀yìn náà ni ó ti yé mi ṣé mo dárúkọ ẹ ni. Ọlọ́run fún yàn ní ìyọkọ gidi èèyàn máa rò bọ́dọ̀ ìyá òun ló kó lọ ni. kí ló wà nínú ká máa ní ọmọ ọlọ́mọ lára wáì kí lẹ fẹ́ gbà ń bẹ̀ ibi kẹ́ máa ní ọmọ ọlọ́mọ lára kí ni nǹkan tẹ fẹ́ gbà ń bẹ̀ ó dùn wọn tó gbé. bọ́ ọba aṣọ máa padà fi kíní yẹn ṣírò ara wọn pé tó wá jẹ́mi ni wọ́n á bóbìnrin yẹn ń kọ́ ó kè irú ìyá yẹn kó wá jóun lo ìyá ọmọ obìnrin yẹn. sórí sẹ́rí nǹkan tó ṣẹlẹ̀ ni wípé irú àwọn tó bá ń ṣe bẹ́ẹ̀ yẹn ìyá ọkọ wọn gan ti dín pẹ̀lú wọn rí ó lè jẹ́ pé ìyá ọkọ ti tiẹ̀ ló lé òun náà kó nílé ọkọ tó bá sọ pé tó máa ọmọ tòun náà ìyàwó ẹ̀ gan-an ní nísìnyí sẹ́mọ̀ pé tí ọ̀gá kan bá kọ́yàn níṣẹ́ tọ́gà yẹn bá àṣẹ mọ́ ènìyàn tí èèyàn bá fẹ́ kọ́yàn níṣẹ́ gan àṣẹ mọ́ ọmọọṣẹ́ nǹkan tó rọ̀ mọ́ pọ̀ èmi ò lè jẹ́ experience ilé ayé ó lè jẹ́ nǹkan tóun náà ti là kọjá ẹlòmíì torí tìyá ọkọ ẹ̀ ló ti lọ gbàjẹ́. ẹlòmíì torí ọmọ ẹ̀ ló ṣe lọ gbàjẹ́ a wá wò pé ó lè jẹ́ ọba mi ó lè má jẹ́ fault ìyá yẹn náà kó jẹ́ nínú meeting lọ sí báyà yẹn fà pé àní kò gbọ́dọ̀ níyàwó sẹ̀ torí àwọn la save ọmọ ẹ̀ bàtí kankan ń ṣe ọmọ ẹ̀ bí Yorùbá film ta máa ń wò yẹn ọba mi. bẹ́ẹ̀ ṣe wà ẹ máa lájẹ́ ẹ ti mọ bọ́ ṣe ń bẹ̀ ẹ ti mọ nǹkan tó fà tán fi ń bá. kí ni àwọn kòtò ayé ta wò ń gbà yẹn ni ọba mi. ó yé mi sẹ́ẹ̀ ìkòtò ayé ẹ ti ní gbogbo àwọn experience yẹn ìgbésẹ̀ ọpọlọ. ṣé gbogbo ẹ̀yin tó kù yín sí ẹ̀rọ òfin dátà ni gbogbo yín fi ń ròlù. wọ́n ṣe palace member ní kí gbogbo wọn lọ san owó kó máa di palace member ó máa rí ibi dúró lókè. ẹ gbọ́dọ̀ fẹ́ rówó san wọ́n fẹ́ lọ jí ni ebi tó ń pa wọ́n gan ju pàtó ẹ lé. ẹ mọ̀ pé bá gbé ọmọ palace mi ìgùn kì í sí ẹni yẹn máa dúró. lẹ́sẹ̀kẹsẹ̀. TikTok gan ti recognize yẹn ọba ó fẹ́ kẹ́bọ̀dé sanwó palace sódà wọ́n lè máa rí ibi dúró lókè. ẹ rí. another ọ̀rọ̀ nìyẹn. Good mother with bad wife, a good wife with bad mother. So oríṣiríṣi ẹ̀ ló wà. Alex Paul forever for years. This is my first time for seeing this great wisdom man alive. You are welcome. So NOC drop super thanks $1 billion. Màá lè mọ̀ pé yes ẹ appreciate mi láti 4 years. Tó bẹ́ẹ̀ ṣe fẹnu pọ́n mi lé ẹni sìn kò yọ owó lèmi bá dì kàbíkẹ̀ account number tó ń rò níta ni wà mí sí ìdòwò àbúrò yẹn Alex Paul. Do you understand? So how
how you appreciate me on this comment section cannot give me money. So just go and send money to me in my account number. That is my account number. First one. So when you send it, just send receipt to me on my WhatsApp number. And you people subscribe to my YouTube channel. So that is it. Now, baby, èèyàn ti wà yìí. Ilé ayé tí a wà yìí báyìí. Ṣé compulsory ni pé kéèyàn jagun nínú ayé kó tún lè sórí rẹ̀? bí ṣe wò yìí dandan ló gún o. Èèyàn gbọ́dọ̀ jagun. Dandan ló gún wọn bá mi. Bá tètè mọ̀ pórí ni mo bá ti máa ṣaagun. Bá tètè mọ̀ pórí ni mo bá ti máa ṣaagun. Ìmọ̀ pórí lówó, ìmọ̀ pórí lọ́lá, ìmọ̀ pórí ni gbogbo kan mo bá máa ṣaagun. Bá tètè mọ̀ pórí ni. Ẹ jọ gbogbo ẹ̀yin tẹ́ ń wọlé. Hello Adédoyin. Adédoyin. Ó mà ṣe o. Adédoyin ti sùn lọ gbárí. Bẹ́ẹ̀ ni ẹ ṣe máa ń ṣe nìyẹn every time. Bẹ́ẹ̀ ni ẹ ṣe máa ń ṣe nìyẹn every time tó bá ti gbẹ́ ni ẹ sókè. Ó máa ń han ọrùn. Ó máa han ọrùn kú gbèrègèdè ni. Tó bá fẹ́ han ọrùn òfò ẹ má wàá han ọrùn òfò ẹ níbí yìí. Kí ló dé tó yẹ pé ìmọ̀ palace lẹ́ máa ń land? Nìkan ní sẹ́ ọba mi ẹni káwọn pípọ̀ yẹn lọ san owó bó ti yẹ àwọn tó bá fẹ́ máa gùnkè kó máa jẹ palace member kó sì ọkọ lọ san 20,000 tó bá fẹ́ gùnkè ẹ máa rí pé máa dúró. Light on, customer. Queen, thank you. Next time. Good afternoon, ma'am. Ìjọ ọba Solomon. Ẹ káàbọ̀ kí ló fẹ́ bá wa sọ? Mo kí yín o, ẹ kú ètò. Yes sir. Ọ̀rọ̀ question lálẹ́ gbé jáde wáyé o. Ẹni tó bá ní àròjinlẹ̀ ló lè dáhùn ẹ̀. Ọ̀rọ̀ ilé ayé tí oníkálukú ń fèsì lórí ìyàwó àti mọ̀dáyínlọ̀ ló lọ wájú wa yìí. Lórí ìbéèrè tẹ́ béèrè ẹ ti sọ̀rọ̀ tán ẹ ní sọ̀rọ̀ tẹ́ máa sọ̀rọ̀ lọ ní o. Tó bá ní dábàá dágbére fún ìyá kò lè wọ o lẹ́yìn ọmọ méjì tí yóò wà ní ẹ̀mí ìdáríjì láti dáríjì ọkọ ọmọ ẹ̀ kó máa lọ ní o. Ẹ̀yin àgbà náà ni pé tí ò bá yẹ kí èèyàn fẹ́ jẹun tí èèyàn bá yọ owó ẹ̀ láwo kò léwọ o. Mi ní much púpọ̀ tí máa sọ sórí ẹ̀já ìjọba ọba ẹ kú ètò. Ẹ ṣe kan sá ọba mi tá bá wò láti angle yìí náà nǹkan wípé ìyá yẹn àti ìyàwó ọmọ ẹ̀ ọjọ́ wà mítì kan náà tá bá wò láti kọ́nà yẹn kọ́ ipò àti mítì lọ síjọ́ ń lérí bọ̀. Ó possible.